yọ orúkọ Sunday Igboho kúrò nínú àwọn tí wọ́n ń wá o. Ẹgbẹ́ àwọn adarí Yorùbá kan ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀. Ó gbẹnu tán o. Ẹgbẹ́ Mayetti Alágúnlé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá kọ̀ láti fààyè gba ìdáranjẹ ẹran námọ̀ àti wàrà yóò dìtàn nípínlẹ̀ náà. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ikọ̀ elétò ààbò náwó gan àwọn afurasí olùràbò pẹ̀lú 25.9 million naira ó lé ní mílíọ̀nù 25 náírà nílùú Kaduna. Gbàsgbòs ilé-ẹjọ́ kan ní Canada ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú APC àti PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí. Ẹgbẹ́ méjèèjì tako ọ̀rọ̀ ilé-ẹjọ́ náà. Ó mà ṣe o, èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀, àwọn 5 míì farapa nínú ìjàmbá tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kogi. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ yọ orúkọ Sunday Igboho kúrò nínú àwọn tí wọ́n ń wá o. Ẹgbẹ́ àwọn adarí Yorùbá kan ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀. Ẹgbẹ́ àwọn adarí Yorùbá kan ti ké sí ìjọba àpapọ̀ láti yọ orúkọ ajìjàgbara nì tó ń pè fún ìdásílẹ̀ àti òmìnira orílẹ̀-èdè Yorùbá Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kúrò nínú àwọn tí wọ́n ń wá. Ẹgbẹ́ náà sọ wípé Ìgbòho Òòṣà kò hùwà burúkú kankan. Ìrawọ́ ẹ̀bẹ̀ yìí ló wáyé níbi ìpàdé àwọn oníròyìn èyí tí ẹgbẹ́ tó ń pè fún òmìnira Yorùbá nílẹ̀ Yorùbá olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ètò náà igbákejì olùdarí ẹgbẹ́ náà Ọpẹ́olúwa Akínọlá ṣàpèjúwe ìtẹ̀síwájú ìfòfinde Ìgbòho gẹ́gẹ́ bí àìṣòdodo àti ète òṣèlúdé. Nítorí náà ó rọ ìjọba àpapọ̀ láti gbẹ́sẹ̀ kúrò lórí akoto òṣùwọ̀n ajìjàgbara nì kí wọ́n sì yọ̀ǹda ohun ìní rẹ̀ kí wọ́n sì yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn èèyàn tí wọ́n ń wá lórílẹ̀-èdè Nàìjíríà. Ajìjàgbara nì Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ẹni tó ń polongo kégbàjarè síta tako ìṣekúpani ìṣekúpàyàn nípakúpa ìfipábánilòpọ̀ àti jíjí àwọn ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin gbé sálọ ló yẹ kí ìjọba ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ náà. Àwòrán ti pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló ṣe bẹ́ẹ̀ yabo ilégbèé Sunday Igboho tí wọ́n sì ṣèkọlù sí ṣekúpa àwọn èèyàn rẹ̀ náwó gán àwọn èèyàn rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ èyí tó mú kó fìlú sílẹ̀ níbi tí wọ́n ti jù sí gbàgà fún ọ̀pọ̀ oṣù. Wọ́n ní ìjọba gbẹ́sẹ̀ lé akoto òṣùwọ̀n rẹ̀ tí kò sì sí ìwà ọ̀daràn tàbí ẹ̀sùn kankan tó fẹsẹ̀ walẹ̀ ní pàtó tí wọ́n fi kan Ìgbòho Òòṣà. Ẹgbẹ́ náà ní wọ́n gbọ́dọ̀ fún Ìgbòho lómìnira rẹ̀ kí wọ́n sì yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn tí wọ́n ń wá o. Wọ́n ní bẹ́ẹ̀ ni kò jẹ̀bi ẹ̀sùn kankan nípa olè jíjà ìdígunjalè ìjínigbé tàbí ìṣekúpààyàn. Wọ́n ní àwọn Fúlàní àjòjì tí wọ́n ń fojoojúmọ́ sọsẹ́ láabi ṣe kọlù sáwọn ọmọ Yorùbá àti lórí ilẹ̀ àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ rìn yan fanda káàkiri ojú pópó àti ojú ọ̀nà wa gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ náà sọ wípé Adéyẹmọ Ìgbòho Òòṣà kò lè rìn yan fanda kò ní òmìnira rírìn síbi tó wù ú nílẹ̀ Yorùbá tí í ṣe ilẹ̀ bàbá rẹ̀. Nígbà tó ń kóró ojú sí ọ̀rọ̀ kan tó wípé Èkó kì í ṣe ilẹ̀ bàbá ẹnìkan, Akínọlá tọ́ka sí ọ̀rọ̀ náà tó ṣokùnfà àríwísí láàrin àwọn ọmọ Yorùbá. Ọ̀rọ̀ náà ló ru ìbínú àwọn ọmọ ìlú Èkó sókè àti àwọn tó níbọ̀wọ̀ fún orírun wọn. Ìjáwé olúborí ètò ìdìbò Babájídé Sanwó-Olú ló jẹ́ sísàjọyọ̀ gẹ́gẹ́ bí ìfẹsẹ̀múlẹ̀ àrídájú pé Yorùbá ló ní Èkó. Ó gbẹnu tán o. Ẹgbẹ́ Mayetti Alágúnlé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá kọ̀ láti fààyè gba ìdáranjẹ ẹran námọ̀ àti wàrà yóò dìtàn nípínlẹ̀ náà. Àwọn ẹgbẹ́ Fúlàní oníǹkan ọ̀sìn nípínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì láti fi pè fún gbígbẹ́sẹ̀ kúrò lórí òfin tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe tako ìdáranjẹ níta gbangba. Níṣe lẹ́nu àwọn èèyàn tó kúndùn àti máa jẹran námọ̀ jẹran ògúnfe jẹ wàrà tàbí mu nùnù gbẹ láti bí ọjọ́ ìṣẹ́gun Tuesday pẹ̀lú bí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn Fúlàní ọ̀hún ṣe gùnlé ìyanṣẹ́lódì náà. Ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí ni àwọn ẹgbẹ́ náà kéde ìyanṣẹ́lódì ọ̀hún níbi ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣe nílé ẹgbẹ́ wọn tí ó wà ní agbègbè Akínyẹlé nílùú Ìbàdàn. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn Fúlàní ọ̀hún tí ó panupọ̀ ṣe ìkéde náà ni Mayetti Ala Cattle Breeders Association of Nigeria
Mayetti Allah Kautari Fulani, the National Association of Cattle Dealers of Nigeria àti àwọn ẹgbẹ́ mìíràn tí wọ́n ń ṣe òwò ẹran ọ̀sìn ní Nàìjíríà. Àwíjàre àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ náà fún ìgbésẹ̀ ìyanṣẹ́lódì yìí ní kò sẹ̀yìn fífòfin de ìdáranjẹ níta gbangba èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe tí wọ́n sì gùn lé ìmúṣẹ rẹ̀ láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága àpapọ̀ ẹgbẹ́ Mayetti Allah nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Sani Muhammed ti wá rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé láti dákun dábọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí òfin náà tí ó ṣe tako ìdáranjẹ níta gbangba. Ó ní bí ẹni tí gómìnà fẹ́ mọ̀ọ́mọ̀ fìyà jẹ àwọn ọlọ́sìn màálù ni. Ó ní kí gómìnà jẹ́ mọ̀ dájú pé àwọn olóko àwọn olódò ẹran dídà ní iṣẹ́ àwọn ní òwò tí àwọn mọ̀ dájú tí àwọn fi ń bọ́ bùkátà ilé àwọn. Bí ìjọba bá wá kọ̀ láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ tí àwọn mọ̀ dájú yìí a jẹ́ pé ìjọba fẹ́ fi ìyà jẹ àwọn ni. Tí a ò bá gbàgbé lọ́dún 2024 tí ó kọjá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí òfin kan tí ó rọ̀ mọ́ ìgbọ̀nsẹ̀ ṣíṣe níta gbangba àti dídà màálù àti àwọn ẹran ọ̀sìn míì kiri níta gbangba. Bí ó tilẹ̀ jẹ́ pé láti ọdún 2019 ni wọ́n ti ṣe òfin náà àmọ́ ṣùgbọ́n àmúlò rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 2024 tí ó kọjá. Ìkìlọ̀ lásán ni ìgbésẹ̀ ìyanṣẹ́lódì yìí jẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ náà ṣe wí. Wọ́n ní bí ìjọba kò bá tètè wá nǹkan ṣe sí i lẹ́yìn tí ọ̀sẹ̀ méjì náà bá pé tán ẹran jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò di ọ̀wọ́n gógó débi tí wọ́n ó fẹ́ lè máa fi ẹran jíjẹ tàbí wàrà jíjẹ pìtàn. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ikọ̀ elétò ààbò náwó gan àwọn afurasí olùràbò pẹ̀lú 25.9 million naira ó lé ní mílíọ̀nù 25 náírà nílùú Kaduna. Ikọ̀ elétò ààbò nílùú Kaduna ti fi gbòòrò òfin gbé àwọn olùràbò pẹ̀lú ó lé ní mílíọ̀nù 25 náírà 25.9 million naira níkàáwọ́ wọn. Ìfigbòòrò òfin gbé ọ̀hún ló wáyé ní wákàtí díẹ̀ ṣáájú kí ètò ìdìbò tó bẹ̀rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé láwọn apá ẹkùn nípínlẹ̀ náà. Afurasí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shehu Aliyu Patangi ló jẹ́ nínáwó gan ní déédéé aago 3:00 òru nípasẹ̀ ikọ̀ elétò ààbò agbófinró ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nílé ìtura kan lójú ọ̀nà Turunku lágbègbè ìlú Kaduna. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ṣe wí, ìwádìí àkọ́kọ́ fi hàn pé owó gọbọi ọ̀hún ti wà ní sẹpẹ́ láti fi tan àwọn olùdìbò àti ète láti ṣe màgòmágó dàbàrú ètò ìdìbò ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Manzir Hasan fìdí ìfigbòòrò òfin gbé ọ̀hún múlẹ̀. Ó sọ wípé àwọn afurasí náà ti jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ pé kí wọ́n fojú àánú wo àwọn. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ pé ẹnikẹ́ni tó bá gbìyànjú láti dàbàrú ètò ìdìbò yóò fojú winá ìbínú òfin. Kọmíṣánná ọlọ́pàá CP Rabiu Muhammad tó ṣèkìlọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní dá ẹnikẹ́ni sí tí ọwọ́ bá tẹ̀ tó kópa nínú ríra ìbò, ìwà jàǹdùkú, ìṣọ̀ta tàbí àwọn aláìbófinmu lójú náà láti dàbàrú àwọn ibùdó ìdìbò. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ṣèkìlọ̀ fún àwọn olóṣèlú àti àwọn alátìlẹyìn wọn kí wọ́n yàgò kúrò nínú ìwà jàgídíjàgan, wàhálà, ìpalára tàbí ìdàbàrú lákòókò ètò ìdìbò. Iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin fi hàn pé ète ìgbésẹ̀ àwọn olóṣèlú kan ni láti dá wàhálà sílẹ̀. Ní ìdásí, àjọ elétò ààbò ti kó àwọn ikọ̀ elétò ààbò lọ ibùdó ìdìbò, àwọn gbọ̀ngàn ìkó ìbò jọ, collation centers àti àwọn ibi tó ṣe pàtàkì káàkiri ìpínlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá sọ nínú àtẹ̀jáde rẹ̀ pé àwọn yóò fi mú àwọn adàlúrú àti ẹnikẹ́ni tó bá da omi àlàáfíà ìlú rú jófin. Kò sí ipò tírú ẹni bẹ́ẹ̀ ò bá wà, àwọn adàlúrú ọ̀hún gbọ́dọ̀ ganu sí ìjìyà òfin. Iléeṣẹ́ ọlọ́pàá tún mú dá àwọn olùgbé ìlú lójú pé ètò ààbò tó gbópọn gbọ́dọ̀ wáyé ṣáájú, lákòókò àti lẹ́yìn ètò ìdìbò. Wọ́n rọ àwọn aráàlú bákan náà láti jáde ṣe ojúṣe wọn lálàáfíà nípa ìbò dídì. Gbòós ilé ẹjọ́ kan ní Canada ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú APC àti PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí. Ẹgbẹ́ méjèèjì tako ọ̀rọ̀ ilé ẹjọ́ náà. Ilé ẹjọ́ kan lórílẹ̀‐èdè Canada ti júwe ẹgbẹ́ òṣèlú APC àti PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí nígbà tó ń gbé ìdájọ́ kan kalẹ̀ lọ́jọ́ 19 oṣù kẹfà ọdún 2025 lórí ọ̀rọ̀ Douglas Igareba
tó ń gbìyànjú láti ṣàtìpó nílẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀hún jáde. Ṣáájú ní Ìgárèbá ti kọ́kọ́ lọ sílé ẹjọ́ láti pe ẹjọ́ tako bí ìjọba ilẹ̀ ọ̀hún kò ṣe fẹ́ fún ní àǹfààní láti ṣàtìpó níbẹ̀. Adájọ́ Fong Ngo dá ìgbẹ́jọ́ náà nù látàrí pé Ìgárèbá ti kọ́kọ́ fi ìgbà kan wà nínú ẹgbẹ́ òṣèlú PDP rí tí ẹgbẹ́ náà kò sì ṣe nǹkan kan nígbà tí àwọn alátìlẹyìn rẹ̀ ń ṣẹ̀rù ba aráàlú. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ààbò aráàlú níbẹ̀ sọ fún ilé ẹjọ́ ọ̀hún pé ẹgbẹ́ òṣèlú APC àti PDP kópa nínú onírúurú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀rùbàlú, ìṣekúpani àtàwọn ìwà aláàbí mìíràn èyí tó farajọ ìwà ìgbésùnmọ̀mí. Àkọsílẹ̀ ilé ẹjọ́ ṣàfihàn pé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní Ìgárèbá láàrin ọdún 1999 sí ọdún 2007 kó tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì wà nínú ẹgbẹ́ náà títí di ọdún 2017. Ìgbà tó sípò padà sí Canada lọ́dún 2017 ní ìjọba orílẹ̀-èdè náà mọ òfin tó tó ẹgbẹ́ òṣèlú tó darapọ̀ mọ́ sẹ́yìn. Ìjọba Canada sọ pé ẹgbẹ́ òṣèlú PDP da ìlú rú, bẹ́ẹ̀ ni wọ́n jí àpótí ìbò lásìkò ètò ìdìbò ọdún 2003, bẹ́ẹ̀ ni wọ́n tún dúnkokò mọ́ aráàlú lásìkò ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ọdún 2004. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú APC àti PDP ti tako ọ̀rọ̀ ilé ẹjọ́ náà pé kò rí bí wọ́n ṣe wí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkéde náà, ẹgbẹ́ òṣèlú PDP sọ pé ọ̀rọ̀ náà jẹ́ àṣìsọ láti ọ̀dọ̀ ìjọba Canada, ó sì jẹ́ ọ̀rọ̀ tó lè ṣì èèyàn lọ́nà àti èyí tí wọn kò fi ẹ̀rí kíní dì í. PDP sọ pé ìjọba àwarawa ní Nàìjíríà àti Canada ń lò tó ń túmọ̀ sí pé ìjọba orílẹ̀-èdè méjèèjì láǹfààní láti sọ̀rọ̀ bó ṣe wù ú, àmọ́ èyí kò túmọ̀ sí pé kí ìjọba kan máa sọ ìsọkúsọ nípa orílẹ̀-èdè míì. Igbákejì olórí ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú PDP Timothy Osadolo sọ fún iléeṣẹ́ ìròyìn Vanguard pé ìjọba Canada gbọ́dọ̀ kó ọ̀rọ̀ náà jẹ níwọ̀n ìgbà tí kò sí ẹ̀rí tí yóò fi kíní dì í. Agbẹnusọ àjọ NNPC tẹ́lẹ̀ Olúfẹ́mi Sónẹ́yẹ náà ní ọ̀rọ̀ náà kò dára tó àti pé ó jẹ́ èyí tó burú jáì. Ní ti ẹgbẹ́ òṣèlú APC, wọ́n ní àìmọ̀kan ló ń da adájọ́ náà láàmú tí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi lè jáde lẹ́nu rẹ̀. Èèkàn ẹgbẹ́ òṣèlú APC Ajíbọ́lá Bàsírù sọ pé ẹgbẹ́ APC kò sí nínú àwọn tó jẹ́jọ́, nítorí náà ló ṣe lòdì fún adájọ́ ọ̀hún láti jẹ́ kí ọ̀rọ̀ tàbá APC nínú ìdájọ́ rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ẹgbẹ́ tó ṣe é mú yangàn láwùjọ, àwọn ọmọlúàbí ló sì wà nínú rẹ̀. Lẹ́yìn náà ló sọ̀kò ọ̀rọ̀ sí àwọn ọmọ Nàìjíríà tó ń ṣàtìlẹ́yìn fún ọ̀rọ̀ adájọ́ ilẹ̀ Canada náà pé kò yẹ kí wọ́n máa tàbùkù ilẹ̀ ìbí wọn nípa àtìlẹ́yìn wọn fún irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti ẹnu ìjọba ilẹ̀ òkèèrè. Pásítọ̀ tó ń fi mọ̀rìwọ̀ pẹ́na ọmọdé fún ètò àdúrà wọgà lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá náwó gan. Ọwọ́ àwọn ọlọ́pàá tẹ pásítọ̀ kan àtàwọn ọmọ ìjọ rẹ̀ ní ìpínlẹ̀ Rivers lórí ẹ̀sùn híhu ìwà àìtọ́ sí àwọn ọmọdé. Bẹ́ẹ̀ ni wọ́n tún dóòlà ọmọdé kan tí wọ́n nà bí ẹni na bàrà ní ilé ìjọsìn kan ní agbègbè Eneka ní ìpínlẹ̀ náà. Orúkọ pásítọ̀ tí wọ́n mú ọ̀hún ní í ṣe Ifedora Joseph ti ìjọ Our Lord Victory Covenant Mission ní ìlú Eneka ní ìpínlẹ̀ Rivers lẹ́kùn ìwọ̀ oòrùn Nàìjíríà. Fọ́nrán fídíò kan ló ṣàfihàn bí àwọn àgbàlagbà mẹ́ta àti pásítọ̀ náà ṣe ń fi ìmọ̀ pẹ́na àwọn ọmọdé tí wọ́n sì ń kọ orin sọ onírúurú èdè tí pásítọ̀ ìjọ náà sì yí wọn ká. Fọ́nrán fídíò ọ̀hún tó gbòde kan lórí ayélujára ló ṣokùnfà nínáwó mú pásítọ̀ ìjọ náà pẹ̀lú àwọn èèyàn míì tí fídíò wọn lu orí ayélujára pa lọ́jọ́rú Wednesday nínú èyí tí pásítọ̀ ọ̀hún ti ń fi ìmọ̀ pẹ́na àwọn ọmọdé tí wọ́n ti bọ́ wọn sí ìhòhò. Orí ìkúnlẹ̀ làwọn ọmọ náà wà tí pásítọ̀ ọ̀hún sì ń fi ìmọ̀ pẹ́na wọn ní ìhòhò ọmọlúàbí. Kódà bó bá ti na àwọn mìíràn tán nínú wọn ni yóò jù wọ́n sí àwọn kan lára àwọn ọmọ ìjọ fún ìwẹ̀nùmọ́. Kò dájú àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, àmọ́ àwọn agbófinró sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ náà fi ara jọ, ṣùgbọ́n ìwádìí yóò wáyé lórí rẹ̀. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá gbé jáde, wọ́n ní pásítọ̀ náà tó jẹ́ ẹni ọdún 41 gbé ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan kalẹ̀ fún àwọn ọmọdé nínú ìjọ náà fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí eléyìí tó ní bí ẹ̀mí mímọ́ ṣe darí òun ni. Ní kété tí
ìròyìn ọ̀hún dé tí gbọ́ àwọn ọlọ́pàá láti ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ni wọ́n ti fi páńpẹ́ òfin mú pásítọ̀ náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ rẹ̀. Àwọn aládùúgbò tó wà ní ilé kan nítòsí ni wọ́n ya fọ́nrán fídíò ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì pariwo rẹ̀ síta lórí ohun tó ń ṣẹlẹ̀ ní ilé ìjọsìn náà. Ìyàlẹ́nu ńlá tó wà nídìí ọ̀rọ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwọn ọmọ tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ya bo àgọ́ ọlọ́pàá tó wà ní agbègbè Neka pẹ̀lú orin àti ijó láti fi ṣègbè lẹ́yìn pásítọ̀ ọ̀hún. Wọ́n ṣàlàyé wípé fúnrara àwọn làwọn fi ọwọ́ sí ètò ìwẹ̀nùmọ́ náà tí wọ́n sì ń pariwo pé pásítọ̀ náà kò fi ipá ṣe ohunkóhun pẹ̀lú àwọn ọmọdé náà. Ọ̀kan lára àwọn òbí náà, arábìnrin Ngozi Uzoma, ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ètò àdúrà tí wọ́n ṣe fún àwọn ọmọ náà kò la ewu kankan lọ rárá. Nínú ọ̀rọ̀ tiẹ̀ tó bá àwọn akọ̀ròyìn sọ, pásítọ̀ Ìfẹ́dọ̀rà ṣàlàyé pé pẹ̀lú àtìlẹ́yìn àwọn òbí àwọn ọmọdé náà lòun fi ṣe ohun tí òun ṣe àti wípé wọ́n ṣe ètò àdúrà ọ̀hún láti wẹ àwọn ọmọ náà kúrò nínú ewu ni. Àjọ NAPTIP, ìyẹn àjọ tó ń gbógun ti ìlòkulò àti ìhù ìwà kò tọ́ sí ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà, ni àwọn ti darapọ̀ mọ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Alábòjútó iṣẹ́ ìwádìí ní àjọ NAPTIP, Komani Timpire, ní pé òbí fi ọwọ́ sí ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó sọ pé ó lẹ́tọ̀ọ́ láti tẹ ẹ̀tọ́ àwọn ọmọdé náà mọ́lẹ̀ àti pé ìwà híhu ìwà kò tọ́ sí ẹ̀tọ́ ọmọdé ni wọn yóò ka ìṣẹ̀lẹ̀ náà sí. Nítorí náà wọ́n ní ìwádìí tó lóòrín gbọ́dọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín. Ó mà ṣe o, èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀, àwọn 5 míì farapa nínú ìjàmbá tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kogi. A ò mà ní rìn lọ́jọ́ tẹ́bí ń pa ọ̀nà. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó nílẹ̀ wa Nàìjíríà FRSC lọ́jọ́ Ẹtì Friday ti fìdí ikú èèyàn kan àti àwọn èèyàn 5 míì tó farapa múlẹ̀ nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé nípínlẹ̀ Kogi. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC nípínlẹ̀ náà, Ọ̀gbẹ́ni Kuman Tukwam, ló sọ èyí di mímọ̀ fáwọn akọ̀ròyìn ìjọ nílẹ̀ wa Nàìjíríà nílùú Lọ́kọjà. Kumar sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ló wáyé ní dédé aago 6 ìrọ̀lẹ́ lọ́jọ́ Ẹtì Friday lójú ọ̀nà Lọ́kọjà Ọbájánà lọ sí Kàbà ló jẹ́ ìjàmbá burúkú gbáà. Ó ṣàlàyé pé ìjàmbá náà tó wáyé ọ̀hún kò sẹ́yìn eré àsápajúdé awakọ̀ ẹni tó sọ bírèkì ìjánu rẹ̀ nù tó sì tàkìtì lójú ọ̀nà. Ó mà ṣe o, ó ní nígbà tí Ọlọ́run ó jẹ́wọ́ agbára rẹ̀, èèyàn 4 mórí bọ́ lọ́wọ́ ewu láì farapa, ṣùgbọ́n èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn yòókù sì farapa. Ọ̀gá àgbà àjọ FRSC sọ wípé àwọn ikọ̀ adóòlẹ̀mí pẹ̀lú àwọn agbófinró ọlọ́pàá ló sáré gbé àwọn olùfarakásá tó farapa dìgbàdìgbà lọ ọgbà ilé ìwòsàn Fisáyọ̀ Ọbájánà fún ìtọ́jú kànmọ́kóbó. Ó sọ wípé òkú náà ti jẹ́ yíyọ̀ǹda fún àwọn mọ̀lẹ́bí olóògbé fún ìsìnkú nígbà tí ọkọ̀ náà sì ti wà ní àgọ́ ọlọ́pàá ní Ọbájánà. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC Tukwam ṣèkìlọ̀ fáwọn awakọ̀ tako sísáré àsápajúdé àti sísájú ọkọ̀ lọ́nà tó tako òfin. Ó rọ̀ wọ́n kí wọ́n ṣọ́ra, kí wọ́n wà láàyè, kí wọ́n lè wúlò fún àwùjọ. Ó tún rọ àwọn awakọ̀ láti gbọ́ràn sí òfin ìlànà à ń tẹ̀lé ìrìnnà ojú pópó kó lè ṣèrànwọ́ nípa mímú àdínkù bá ìjàmbá lójú pópó lórílẹ̀‐èdè. Ikú òjijì, ikú ẹ̀tọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan láti Ẹlẹ́dùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.